A kú dédé àsìkò yìí. Mo kí onílé, mo kí àlejò, mo kọ́kùnrin, mo kóbìnrin. Níbikíbi tí ẹ bá wà lónìí tẹ́ bá ti ń wò mí. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ẹ káàbọ̀ sórí ìkànnì mi, Asiri léwé àti gbọ̀n bàbá wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí ètò yìí, nǹkan tí mo wà fún náà ni pé bí a ṣe lè ṣàlàyé bí a ṣe lè lo ewé àti egbò tí ó ṣe àǹfààní fún wa, ká sì tọ́jú ara wa torí pé ara ń fájò. Mo kí yín, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Eléyìí tí mo mú wá fún wa lónìí, iṣẹ́ bíbò àṣírí ẹ̀yọ́nú, bíbò àṣírí ẹ̀yọ́nú, ó tún ṣiṣẹ́ àtúndè. Iṣẹ́ ẹ̀yọ́nú yìí, ìwọ tó bá ní oògùn kí ń jẹ́ lára ẹ̀yọ́nú àwọn àgbàlagbà ni kó ṣe. Ìwọ tó oògùn bá kí ń ṣiṣẹ́ lára ẹ̀yọ́nú àwọn àgbàlagbà ni kó ṣe. Nǹkan kan ló fà á tó oògùn, má rò pé oògùn ò ṣiṣẹ́. Ìwọ tó bá lóògùn ò ṣiṣẹ́ ní ara ẹ̀, ọ̀ ń tanra ẹ̀ ni. Ìwọ lọ mú yèrèpè, wọ́n pe kinní kan ní yèrèpè, wọ́n lóògùn ṣiṣẹ́ lára ẹ̀ ni o. Kọ́ lè mọ̀ pé oògùn ṣiṣẹ́ lára ẹ̀, nǹkan kan ló fà á tó oògùn fi ṣiṣẹ́ lára ẹ̀. Ìwọ lọ mú yèrèpè tí a mọ̀ sí ẹwẹ́, ìwọ fi kan ara, fi wọ́ ara. Tí ò bá ti jó ẹ, tára ò bá hún ẹ, oògùn ṣiṣẹ́ lára ẹ̀, oògùn kì í ṣiṣẹ́ lára ẹ̀ nìyẹn. Bó tó bá ti lè jó ẹ lára, bàbá, oògùn ṣiṣẹ́ lára ẹ̀, ìwọ ni kó ṣàwárí ara ẹ̀. Bẹ́ẹ̀ ni, ìwọ ni kó ṣàwárí ara ẹ̀. Tí oògùn bá ṣiṣẹ́, bá mi lọ wá, ẹ ká ṣe oògùn ẹ̀yọ́nú àwọn àgbàlagbà. Torí pé táwọn àgbàlagbà bá ti lè yọ́nú síyàn, tó sọ ayé bá yọ́nú síyàn, tájà ayé bá yọ́nú síyàn, gbogbo tí èèyàn bá dáwọ́lé, tẹ́lẹ̀dùmarè bá yọ́nú síyàn, torí Elédùmarè ni ọba tó dá gbogbo wa. Tọ́lọ́run bá ti yọ́nú síyàn, àwọn tó kù náà ti yọ́nú síyàn nìyẹn. Kí ló tún wá kù mọ́? Má jẹ́ ká dára wa láàmú. Bá mi lọ wá ewé àjẹ́ òbàlé, àwọn kan pè ní àjẹ́ òfòlé, àwọn kan pè ní àjẹ́ òbàlé. Bá mi lọ wá ewé àjẹ́ òbàlé, iṣẹ́ ti wà, àti ewé imí esú tí wọ́n ń pè ní rẹ́rìn kòmí. Ewé imí esú, ewé àjẹ́ òbàlé, ẹ jẹ́ ká kún papọ̀ mọ́ èpo ọ̀bọ̀. Láti gún mọ́ èpo ọ̀bọ̀, iṣẹ́ tó dáa ni o. Mo ti sọ rí, ṣùgbọ́n àwọn ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin lẹ tún ní kí n tún sọ pé kò yé yín, pé mo ṣàlàyé ẹ̀ pé kò yé yín, tẹ́lẹ̀ ló jẹ́ kí n tún wá sórí atẹ́gùn lénìí. Ẹ rí èpo ọ̀bọ̀, ewé àjẹ́ òbàlé, ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ra wọn, àti ewé imí esú tí wọ́n ń pè ní ewé rẹ́rìn kòmí. Tí a bá ti gún papọ̀ tó ti kúnná dáadáa, ẹ jẹ́ ká wá ọṣẹ dúdú, ọṣẹ tiwantiwa, ọṣẹ ìníṣà, ọṣẹ tiwantiwa, ọṣẹ dúdú. Ẹ jẹ́ ká wá ọṣẹ yẹn, tó láwọn ọṣẹ yẹn ó dúdú póríṣiríṣi. Àwọn kan wà tó jẹ́ pé kì í hó, yóò dàbí làgìdì ni. Àmọ́ ọṣẹ tiwantiwa gangan, ọṣẹ ìbílẹ̀, ọṣẹ dúdú tiwantiwa, ẹ jẹ́ ká wá, ká pò mọ́, ká gún mọ́. Àmọ́ ẹ má jẹ́ ká fomi sí o, a gbọ́dọ̀ fomi sí. Ní tá fi sí, ó ní ẹyin adìẹ, a fọ́ ẹyin adìẹ ìbílẹ̀ 4, ó ní a fi ẹyin adìẹ ìbílẹ̀ 4, ó ní a máa fi po ọṣẹ yìí. Bá ti wá fi ẹyin adìẹ ìbílẹ̀ yìí tá ti fọ́ sí, tá ti gún, tá ti fi pò, ẹyin adìẹ 5 ni, 5 la máa wá, ṣùgbọ́n 4 òun là á fi po ọṣẹ yìí. Tó ti yé yín, 4 là á fi po ọṣẹ yìí. Tó bá ti gún tó ti kúnná dáadáa, tó ti kúnná, bá mi lọ wá ike funfun, ike funfun. Ẹ jẹ́ ká kó ọṣẹ yẹn sí inú ike funfun. Ẹ wá rí inú ike funfun tá a kó ọṣẹ sí yìí, tá a kó sí yìí, a wá jìn ike yìí, a jìn ọṣẹ yìí, a jìn ní àárín. Ẹ bá ti wá jìn láàárín, a wá mú ẹyin ẹlẹ́ẹ̀karùn-ún, a wá fi sí àárín ẹ̀, a fi sínú àárín ọṣẹ yẹn. Tí a ti fi sí, ẹ jẹ́ ká dé pa. Lẹ́yìn ọjọ́ kẹta, tí wọ́n bá ṣe ń ka òǹkà ọjọ́, ká ní a parí ọṣẹ yìí ní aago 12 ọ̀sán yìí, aago 12 ọ̀la
ó ṣẹ̀ pé ọjọ́ kan ni. Tó bá di aago 12 ọ̀túnla ó ṣẹ̀ pé ọjọ́ méjì. Tó bá di aago 12 ọjọ́ mẹ́rin èní ó ṣẹ̀ pé ọjọ́ mẹ́ta. Bá ṣe kà á nìyẹn. Ẹ jẹ́ ká máa fi ọṣẹ yìí wẹ̀ ní àárọ̀ láàárọ̀. Ọṣẹ ìyọ́nú Asínà ni, ọṣẹ atúdè ni. Ọmọ aráyé ò ní dè wá mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹran àso. Ọṣẹ yìí ọṣẹ tó dára ni. Tẹ́ bá lè gbìyànjú, tẹ́ bá lè ṣe é, ẹni tí ò tíì kọ́lé yóò kọ́lé láyé. Kódà ẹ mọ̀ pé kò sí bí alákànṣe lè tó, kò sí bó ṣe lè kéré mọ́, yóò nílé tiẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sí bí alákànṣe lè kéré mọ́, yóò nílé tiẹ̀. À á nílé lórí. Ní tá a bá fẹ́ ẹ jẹ́ ká tọrọ. Ṣé rí ẹnu wa yìí, ahọ́n yìí àṣẹ ni. Ẹlòmíì á máa ṣépè fúnra ẹ̀. Má ṣépè fúnra ẹ̀. Àdúrà ni kó máa ṣe. Àdúrà wa yóò gbà o. Àyìn náà kọ́tọ́ ká torí kan. Níbikíbi tẹ́ bá tún wá mú owó tẹ́ ti fi ra data láti máa fi wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin náà kọ́tọ́ ká torí kan. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan. Ẹ̀yin tẹ́ ń bùn mi ní owó. Ẹ̀yin tí Ọlọ́run mọ̀ tẹ́ ń fún mi lówó. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run á fi yín hàn nítọlá, nítọlà, nítarísìkí. Ọlọ́run á fi yín hàn síta gbangba torí pé ìkọ̀rọ̀ lẹ ti ń ṣe nǹkan fún mi. Ọlọ́run á fi yín hàn ní ti dáadáa. Gbogbo ayé ó mọ̀ pé ẹni rere ni. Gbogbo ayé ó mọ̀ pé tó máa ń ka olówó láyé, àtèmi àtẹ̀yin wọ́n kà wá mọ́ wọn. Tó máa ń ka ẹni tó ní arísìkí láyé, àtèmi àtẹ̀yin wọ́n kà wá mọ́ wọn. Tó máa ń ka olórí ibú ayé, àìbá wọn nípìn bẹ́ẹ̀ o. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tẹ́ ń fún mi ní data, ẹ̀yin tẹ́ ń fún mi ní káàdì, ẹ ṣé, mo dúpẹ́. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà. Ẹwà nínú àkọ́tọ́ kẹ́ ẹ torí kan. Porogodo ayé ò nílù fún wa jó. Ṣé rí ọṣẹ yìí ẹ máa fi wẹ̀ ní ojoojúmọ́. Ojoojúmọ́ ni kẹ́ máa fi ọṣẹ yìí wẹ̀. Yóò jẹ́ fún yín bí idán, á là fún yín bí oòrùn. Orúkọ mi ò yí padà. Orúkọ ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wo mi ojú náà ní fọ́. Bẹ́ẹ̀ ni tí ẹ fi ń gbọ́ mi sí náà dìde. Porogodo ayé ò nílù fún wa jó. Ire o. Ó dìgbà kan náà.